kòbókò fáwọn ọ̀tá Lizzy olórí burúkú òbó Kwara ni o olóṣò Kwara òun ló bẹ́ wá o ó ti kódà brother mi kan ló bẹ̀ mí 2 months ago ó ti pẹ́ tó ti ń bẹ́ sí mi ṣe rí òun àti wèrè tán náà jọ ń fẹ́ra wọn ṣe godfather goddaughter àti god ìyá olóṣì ìyá olórí burúkú ìwọ tó oníṣẹ́ lọ́wọ́ òun jó bí Lizzy Anjorin ó wá fi olè ọ̀lẹ àtòbò jẹun fi ṣe role model no be juju be that. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti padà bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Sisi Alágbo lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin òun pẹ̀lú ọkọ rẹ̀ àti arábìnrin kan tí fọ́nrán rẹ̀ rìn kiri báyìí. ẹ̀yin èèyàn wa wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. ṣé no be juju be that? ṣé no be juju be that? ó ń jó bí Lizzy ó fi ń polówó àgbo ó wá lọ mú olórí burúkú Àdògán Iléṣà olófi ṣe role model ó fàdògán Iléṣà ṣe role model àmọ́ ń jó bí Lizzy nígbà tó lórí burúkú àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ ìjà olórí burúkú Àdògán Iléṣà ó wá ń fi ohùn ránṣẹ́ sí èmi wípé kò bá ti má fi ohùn olè ọ̀lẹ awáyé má ṣe rere ṣe role model kò bá ti lọ fi fọkọsínwín ṣe role model awádẹrẹ fọkọsínwín ní city fọkọsínwín ní estate fọkọsínwín di trillionaire fọkọsínwín wọ diamond abẹ́ ẹ̀ láìka àwọn dáyà tẹ́ rí lọ́rùn mi láàárọ̀ yìí ẹ̀ láìkí fọ́tò imagine olórí burúkú Àdògán Iléṣà àgùntàn paṣọ èṣídà àgùntàn tí ò paṣọ èṣídà kó máa fohùn ránṣẹ́ sí trillionaire no be juju be that. jẹ́jẹ́ mi ni mo jókòó ẹ bá mi bèrè lọ́wọ́ Àdògán Iléṣà pé kí ni purpose ẹ̀ nílé ayé ẹ bá mi bèrè lọ́wọ́ Àdògán Iléṣà wípé kí ni purpose ẹ̀ what are your contributions sí society nígbà tó ti dó gbogbo ṣọ́ọ̀ṣì pin ló bá ti bẹ̀rẹ̀ sí ní borí olórí burúkú pàtàkì ó ṣàmọ̀ páwọn àfáà mẹ́ẹ̀ lọ́lọ́run wí mẹ́ẹ̀dẹ́ lọ́lọ́run wí yẹn kẹ̀dẹ̀ ní olórí burúkú á wá jókòó á wá máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tán lè fi fẹ́ yàwó 50 àwọn olórí burúkú obìnrin òfò àwọn olórí burúkú obìnrin òṣì àwọn obìnrin olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ tí wọn kì í tójú wọn ṣe nǹkan re ṣé Lizzy Anjorin ò ní goddaughter ọjọ́ òní Lizzy ti gbé goddaughter wá ṣé Lizzy Anjorin ò ní ọ̀rẹ́ ọjọ́ wo ni Lizzy Anjorin ti gbé àwọn ọ̀rẹ́ ẹ̀ wá àwọn èèyàn ńlá tó ń patronize Lizzy mélòó lẹ rí lórí cyberspace ń bí àmọ́ olórí burúkú akúkó tajà fún lákìrìbọtò ní gbogbo àwọn tó bá ń tẹ̀lé Ìyábọ̀ Òjó bọ́lọ́ ń ṣe máa tú àárín yín ká bẹ́ẹ̀ ṣe máa bẹ́ra yín lépè nìyẹn Àdògán Iléṣà ń bá má dá sí o ìwọ àti goddaughter kẹjọ para yín dànù toró lórí burúkú lẹ́yìn méjèèjì wáyé wá ṣìkà Àdògán Iléṣà ọmọ nú ẹ tó ń pì ẹ ní mọ́mì ó bẹ̀ sí ní ṣoríire ẹ̀jẹ̀ ti ru ẹni bí ni là ń jọ olórí burúkú Ìyábọ̀ Òjó tó ti mọ sàárì àwọn ọmọ ẹ̀ tó kó yín jọ ó ti fi wá bí kọ́ yín ẹ̀yin òríire kẹ́ ẹ dunnú sí rí ó ti bẹ́ jáde ó ti bẹ̀ sí ní pé kò tiẹ̀ sí tó kó o bá àpàdánù kò kàn mí olórí burúkú jọ ni gbogbo yẹn kó sì lọ èmi tó ta sílẹ̀ mi fẹ́ fún ìyá ẹ̀ jẹ náà ń bọ́ síbí gbogbo yín tẹ̀ ń wò mí